káàbọ̀ sórí ojú àsùnwọ̀n ti Ìjẹ̀bú Rẹwà níbi tí a ti máa ń sọ nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ onírúurú ohun àti àwọn ayẹyẹ èyí tó ṣẹlẹ̀ ní agbègbè Ìjẹ̀bú. Ní ọjọ́ tòní ìròyìn gbé wa lọ sí ìlú kan ní abẹ́ ìjọba ìbílẹ̀ ti Òdógbolú, ìlú tí a mọ̀ sí Àgòrò. Níbẹ̀ láti lọ máa ṣe ìwádìí àwọn òwe kan tí a máa ń pa nílẹ̀ Ìjẹ̀bú tí ó ti wá di àṣepa òwe. Báwo ni a ṣe ń pa àwọn òwe yìí? Ẹ máa bá wa ká lọ. Adélékè Adéyínká, mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun, ṣùgbọ́n ìlú Àgòrò ni Ọlọ́run ní kí a dúró sí, ibẹ̀ náà la dé wà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ, àwọn òwe tí à ń pa lóde tòní tí kò bá mu, tí kò rí bó ṣe yẹ kó rí. Gẹ́gẹ́ bí n tí a sọ, ọ̀pọ̀lọpọ̀ Yorùbá tí a máa ń gbọ́ lẹ́nu àwọn èèyàn, àgà àwọn tí a rò pé yẹ kán pa dáadáa fún àwọn ọmọ gan, àwọn gan ò rí pa dáadáa. Nígbà tí ènìyàn bá sọ pé ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó tá ń yọ àdá ká tó bẹ́, ó yẹ ká ti mọ̀ pé kò sí bá a ṣe fẹ́ bẹ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ tá à ní lu àdá. Ṣùgbọ́n báwo ni Yorùbá ṣe ń pa òwe yẹn? Ohun tó máa ń pa ni pé ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó tá ń lọ àdá. Lílo àdá ni pé nígbà tá a bá pọ́n àdá, kò ní ìdí ká ṣẹ̀ṣẹ̀ pọ́n àdá ká tó gé ìtì ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀yìn àdá lè gé ìtì ọ̀gẹ̀dẹ̀. Ohun tí òwe yẹn dúró bó ṣe ń pa òwe yẹn ni ìtì ọ̀gẹ̀dẹ̀ kò tó tá ń lọ àdá ká tó bẹ́. Tí àwa náà bá dẹ̀ wò, òwe yẹn rọrùn, wọ́n máa ń lò fún ọ̀rọ̀ tí ó bá le, ọ̀rọ̀ tẹ́ pé àwọn kan ti rí solution sí, tó ti rí ọ̀nà àbáyọ sí. Now wọ́n á rò pé ọ̀rọ̀ yìí ò le bẹ́ẹ̀ ṣe gbé ìtì ọ̀gẹ̀dẹ̀ lè yìí, kò ní ìdí ká máa lọ àdá ká tó bẹ́. Bí òwe yẹn ṣe lọ nìyẹn. Kí Ọlọ́run kí ó má ba ilẹ̀ Yorùbá jẹ́. Bákan náà ni ewé yìí, ewúro lè yí o. Ó dáa fún kéèyàn máa jẹ ní ẹ̀kọ̀ọ̀kan. Bákan náà la tún ní ọ̀pọ̀lọpọ̀ òwe ni a ní. Èmi ń wà tí Yorùbá bọ̀ nínú òwe wọn kan. Wọ́n ní òwe àti aró. Wọ́n máa ń pa òwe yẹn, but mi ì mọ ọ̀nà tó gbà jọra àwọn òye mi. Wọ́n ní a pè ní òwe, ó ní aró nú, àsìkò òwe gbáà ni. Báwo ló ti jọra wọn? Yorùbá sọ pé a pè ní ọ̀wẹ̀, ó ní àáró nínú. Báwo ni òwe yẹn ṣe ṣẹlẹ̀? Ṣé ní ilẹ̀ Yorùbá àwọn ìṣẹ̀lẹ̀ ló máa ń create òwe? Ìyẹn náà fi máa ń sọ àkókò òsì fún ani. À ń sọ nípa ìtàn dòwe, àwọn ìṣẹ̀lẹ̀ dòwe, àwọn tí à ń ṣe ládùúgbò dòwe. Irú òwe tí a ń sọ yìí nísìnyí, òwe yẹn jáde láti ọ̀dọ̀ àwa tí a jẹ́ àgbẹ̀ ló create òwe yẹn. Kéde ló ṣẹlẹ̀ ní ayé àtijọ́. Wọ́n máa ń ṣe tí wọ́n máa ń pè ní ọ̀wẹ̀, wọ́n dẹ̀ máa ń ṣe tí wọ́n máa ń pè ní àáró. Nígbà tí èmi bá ní oko tí mo fẹ́ ro, tí mo ní ọ̀rẹ́, tí ọ̀rẹ́ yẹn ò ṣiṣẹ́ lákòókò yẹn, mo lè lọ bẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kó jọ̀ọ́ kó wá bá mi ro nínú oko mi. Now á dẹ̀ tẹ̀lé mi lọ, á bá mi ro ń bẹ̀, mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ nìyẹn. Màá fún un ní, mo lè fún un lóúnjẹ gẹ́gẹ́ bí ẹni tó wá bá mi ṣiṣẹ́. Ṣùgbọ́n tán ń pè ní àáró, ó ní pé ó lè jẹ́ ẹni mẹ́wàá ló kóra wọn jọ pé ẹ jẹ́ ká gba àáró. Àwa mẹ́wàá yẹn á kóra wa jọ, á lọ sínú oko ẹnìkan lénìí, á bá roko tiẹ̀ lénìí. Àwa mẹ́wàá yẹn á tún lọ sínú oko ẹnìkejì, á tún roko tiẹ̀. Àwa mẹ́wàá á ti bá ṣe ṣe tí gbogbo wa tá a wà nínú àáró yẹn bí ó ṣe pé nìyẹn. Now nígbà tó bá pé báyẹn, ohun tán ń pè ní àáró nìyẹn. Ṣùgbọ́n ọ̀wẹ̀ tí n bá wá ní oko ẹ lénìí tí mo bọ́ ṣe, tí mo ràn ẹ́ lọ́wọ́, ríràn lọ́wọ́ náà ń pè ní ọ̀wẹ̀. Kò túmọ̀ sí pé dandan ni kémi náà wá bọ́ ṣe tiẹ̀ lọ́la. Àáró ni pé kò sí nǹkan kan tó gbọ́dọ̀ di ọ lọ́wọ́, àyàfọ́ lọ́mọdé ara rẹ̀. Ibi tá àáró ṣe rí nìyẹn. Nígbà tí mo bá wá bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀ tó bá dijọ́ kejì, wọn náà wá sọ pé kí wọ́n á bọ́ wá sínú oko rẹ̀. Ìyẹn náà Yorùbá wà ní ọ̀wẹ̀ lápè. Bó ló ṣe wá ní àáró nínú? Ọ̀wẹ̀ ní kíní, ńgbà mo ní ọ wá bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀, ní wá tún ní ta àáró tí wọn náà tó fẹ́ mú bọ̀ yìí o. Ọ̀wẹ̀ ní kì í ṣe àáró o. Now ibi tí òwe yẹn gbé bẹ̀rẹ̀ nìyẹn. Kí Ọlọ́run kọ́. Ṣùgbọ́n lédi òní, wọ́n á ní a pè lówe, ọ̀làró nú. Irú òwe wo nìyẹn? Kọ́lọ́run kó ṣàánú wa. Now ìmí náà tó wà tí mo máa ń gbọ́, akàdé máa ń gbọ́ lórí rédíò, lórí tẹlifíṣàn.
òjé lọ́kàn tí ẹ̀gbọ́n bá ní ń tọ́ wà lẹ́yìn ẹ̀fà á ní ojú èje lọ oríṣiríṣi ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa kan tí wọ́n ti kọjá lọ kọ́lọ́run kó fi dẹ̀ wọ́n. Àwọn bàbá yẹn mọ òwe náà, àwọn bàbá yẹn mọ àwọn yẹn náà máa ń sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ òwe Yorùbá náà tá a tún gbọ́ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu wọn. Tó bá ní a pè ní ẹ̀fà ó jòjé lọ, ẹ̀fà àtèje kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. Ìlú kan bẹ tá ń pè ní ìlú Ọ̀fà, ìlú kan bẹ tá ń pè ní ìlú Òjé. Now nígbà tí wọ́n bá rin ìrìn ní ayé àtijọ́ náà máa fi ń ṣe àkàwé fún àwọn tó fẹ́ rìnrìn àjò pé tó o bá rò pé o ti fẹ́ délùú Ọ̀yọ́ tó ń lọ, ìlú tó mọ̀ wà lẹ́yìn Ọ̀fà ọmọ ju Òjé lọ. Ibi tó wo yẹn gbé jáde nìyẹn fún àwọn tó máa ń rìnrìn àjò nígbà yẹn tó ń fẹsẹ̀ rìn. Ibi ẹ̀ bá a sọ ṣáájú pé ìṣẹ̀lẹ̀, ìtàn àti ìrírí ló ń di òwe. Ìlú Ọ̀fà àti ìlú Òjé náà ń sọ kì í sí ẹ̀fà àti Òjé. Wọ́n máa ń sọ pé ohun tó wà lẹ́yìn Ọ̀fà, ìlú tó wà lẹ́yìn Ọ̀fà ó ju Òjé lọ. Ṣùgbọ́n nítorí pé nínú Yorùbá a bá ń pe kinní kan ní ìpààrọ̀ èdè jẹ, òun ló fà tó fi sọ pé ohun tó wà lẹ́yìn Ọ̀fà ó ju Òjé. Wọn ò fi ìlú yẹ kún mọ́ nítorí kọ́ wọn máa lọ́ngì jù. Torí ẹ̀ bí ẹnikẹ́ni bá ń sọ pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju Èje, ìyọ̀ pẹ̀lú Yorùbá, Ọ̀fà àti Òjé. Kí Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Àlàáfíà fún yín. A dúpẹ́ lọ́wọ́ yín o. A fi àkókò yìí sọ fún yín pé kẹ́ ẹ máa bá a wo Ìjẹ̀bú-Rẹwà TV tó ń gbé àṣà wa ìṣe Yorùbá lárugẹ. Yorùbá àtàtà, Yorùbá ò ní parun o. Torí pé èdè wa ni àwa, àwa ni èdè wa. Láìsí èdè wa kò sí àwa, láìsí àwa kò sí èdè wa. Ọlọ́run wà pẹ̀lú yín. Ijebu-Rẹwà, displaying the beauty of Ijebu.